Haaa. Ó lágbára. Tí a bá wí fọ́mọ ẹni kó gbọ́, tí a bá wí fọ́mọ ẹni kó gbà. Ọ̀pọ̀ ènìyàn ló mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí tó ṣe bí ẹni tí ò rí. Ọ̀pọ̀ ènìyàn náà sọ fún tí wọ́n pè sákìyèsí tó ní ọ̀gbẹ́ni lórí irọ́ ni. Ó ti ń jájó wọn lójú. Ojú ọ̀pọ̀lọpọ̀ ti ń là. Ẹ jọ̀ọ́, gbogbo winiwini lẹ́ gbọ́ láàárọ̀ yìí lẹ́nu mi. Láwọn ọ̀rọ̀ àtàwọn nǹkan tá play fún gbogbo wa. Àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò sínú pé bóyá àbí nǹkan kan àbí méjì níbẹ̀. Tọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí láti ilẹ̀ tẹ́lẹ̀, èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí ọ̀gá mi, bàbá mi, ọmọ ṣe bí comrade bàbá àgbàlagbà. Ẹ kú iṣẹ́ takun. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wá wọlé tẹ́ ń darapọ̀ mọ́ mi lọ́wọ́lọ́wọ́ torí ètò yìí nídìí ká ṣí ẹ̀. Ètò yìí nídìí ká jọ gbọ́. Ètò yìí nídìí ẹ mọ̀ pé tá a bá rí nǹkan a ní sọ ànígbé jáde. Ètò yìí nídìí ká jọ farabalẹ̀ ká jókòó lé lórí. Ó ṣe pàtàkì fún wa láti rí pé a ṣí ẹ̀. Ó ṣe pàtàkì fún wa láti rí pé a pín káàkiri lórí ètò yìí. Ẹ wá gbọ́ gẹ́gẹ́ bí n tó ń ṣẹlẹ̀ tí a bá wò ó fúngbà díẹ̀ ní ọdún sẹ́yìn. Ẹ lọ wo àwọn àdá olóró tó ti ṣẹlẹ̀ ní north. Tí ẹ bá rántí dáadáa, ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ nílùú tá a wà lénìí nílẹ̀ Yorùbá, nìbàdàn. Wọ́n mà tún ti fáìnì mí, wọ́n ti tún rí mi o. Wọ́n tún ti ṣe kí ni? Wọ́n tún ti rí ibò míì. Mo kí ọ̀gá mi. Wọ́n tún ti rí ibò míì. Ibò míì tí wọ́n rí yìí ó jẹ́ kàyéfì. Tí gbogbo tó ṣẹlẹ̀ yìí fún mo tó rí news kan láàárọ̀ ìtújẹ́ pé nìbàdàn again on fire. Àárọ̀ ènísà ní 30. Bẹ́ẹ̀ ni bóyá mọ́júmọ́ ni on fire lẹ́ni yìí tí máa fi picture ẹ̀ hàn. Ẹ gbọ́ tí ẹ ṣe pé bóyá àní before ká tó play video yẹn bá mi share ètò yìí. Kì í ṣe ọ̀rọ̀ pé bóyá kan máa dánu fúnra wa àbá máa wí nǹkan àbí ń tá àbá rí la máa láǹsọ irọ́. Ẹ wò ẹ ti rí tí máa dẹ̀ ká. Fire destroy furniture shop in Ibadan, Oyo State. Kì í ṣe iná kékeré o. Kì í ṣe iná kékeré lélẹ́yìí nílùú Ìbàdàn náà again. Fire destroy furniture shop in Ibadan, Oyo State. Kí ló fà á? Gbogbo àwọn nǹkan yìí tí ń bẹ̀rẹ̀ eléyìí tí mo rí ìròyìn àárọ̀ yìí ni. Ìròyìn tàárọ̀ yìí ni mò ń sọ yìí. January 30, 2024 lélẹ́yìí. Tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ àti àwọn oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri tí a máa play fún wa. Ojú wo ni èmi àti yín fi wò ó? Ẹ mọ̀ wípé díẹ̀díẹ̀ ni. Ìgbà tí àwọn tí èso ọmọ Nàìjíríà tí wọ́n wá tẹ̀dó sílùú wa ń bí, tí wọ́n wá láti ìlú bòmíì láti rí i pé wọ́n gbà wọ́n láyè láti máa wá Miami àbí kí náà pè é, láti máa fi produce nǹkan tó lágbára láàárín ìgboro, láti máa produce nǹkan oríṣiríṣi. Ǹjẹ́ ṣé nǹkan bẹ́ẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀?
torí gbogbo àwọn nǹkan yìí pariwo wọ́n ní rọ́ ni apépàǹjarì wọ́n ní rọ́ ni gbogbo ìgbà tá a bá sọ fún wọn wọn ò ní gbọ́ sí wa lẹ́nu. ẹ̀yin ti gbàgbé ni ìlú Ìbàdàn ariwo yìí lọ́mọ Adéyẹmọ pariwo títì àtẹ̀yìn ọ̀kọ̀ọ̀kan. àwọn èèyàn gbìyànjú kí ìlú Yorùbá kó má ṣe bàjẹ́ kó má ṣe parun kílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe. ojú àwọn olóṣèlú kọ̀ gangan ti ń rí báyìí ojú àwọn gọ́ọ̀mẹ̀ntì gangan ti ń rí báyìí torí tó ń ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ńlá ni. how come táwọn èèyàn máa wá sínú ìlú wa láti wá máa wà nǹkan ọrọ̀ tó wà nínú ibẹ̀ kán máa produce nǹkan olóró láàrin ìlú. nǹkan tó ṣẹlẹ̀ yìí ti wá ń kọjá tó yẹ pé a máa fẹnu sọ àbí kó jẹ́ pé ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ torí àwọn nǹkan yìí a lè dákẹ́ ká máa wò ó. oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ bí nǹkan ṣe ń wọlé àwọn nǹkan tí wọ́n ń kó wọlé àwọn ará bí rẹ́dì láti bá wa jà. àwọn ará rí tí wọ́n ti pláàni ara wọn well down wọ́n ti farabalẹ̀ àwọn ti parí iṣẹ́ wọn tán látọdún gbọ́n. àwádẹ́ wà ń bi tá a ti ń pàtẹ́wọ́ dáadé ń pariwo nínú church àti mọ́sálásí níbi tí àwọn ti ń prepare fún pé àwọn rẹ́dì fún nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀. àwọn kọ́ ẹ̀kọ́ látara àwọn another country tí wọ́n jẹ́ Arab. wọ́n kọ́ ẹ̀kọ́ wípé gbogbo ìgbà wọn káwọn fi máa make nǹkan táwọn máa fi jagun. àwọn kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi nínú àwọn tí wọ́n bá nú léyìn ọmọ Málì wà nú wọn. àwọn náà là ń pè láwọn Fúlàní wọn ń ṣe Nàìjíríà. kò sí ìwé láńsẹ̀sì àti lè sọ fún wọn pé bóyá wọ́n ní ìwé láńsẹ̀sì àti máa produce tí wọ́n ń produce inú bẹ̀. everywhere tí ẹ bá ti rí àbí tí ẹ ti rí pé ẹ sọ pé bóyá ibẹ̀ yẹn ẹ̀rẹ́yàn tó wọlé tó ń jáde jẹnẹrétọ̀ dẹ̀ ń ṣiṣẹ́. ọ̀kẹ́ ẹ máa notice ibi táwọn China bá ń wọ̀. mo kí Mr. Jọrin àwọn China sì ń wọ̀ ẹ máa notice ibẹ̀ dáadáa kí náà ń produce. ibi tí àwọn Arab ń wọ̀ ẹ notice ibẹ̀ dáadáa kí náà ń produce. ṣé ẹ rí gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ tán normally ẹ̀yin tẹ́ wà ní diaspora ọlọ́run kẹ́yìn ẹ̀yin ti wà ń bẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ sí ṣé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà táwọn diaspora ń pariwo fún yín gbogbo àwọn tó wà láwọn olókè òkun pariwo. àyàfọ̀ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé orí wọn ò pé bí olóṣèlú náà bá lọ kò kàn wọ́n àwọn ti wà níbi tó gbádùn àwọn ò fẹ́ kọ́ ọmọ ẹlòmíì dìde kó jáde. àbí eléyìí máa play voice note yìí fún yín ẹ dẹ̀ farabalẹ̀ gbọ́ dáadáa. àárín ẹ máa pè wọlé ojú tó ìhà tó kọ sí yín agbúdọ̀ jọ mọ̀ ìhà tó kọ sí mi agbúdọ̀ jọ wò ó. èyí tó ṣẹlẹ̀ nìbàdàn báyìí sìn láàárọ̀ yìí òun ni mo kà yẹn tí iná ní furniture shop ní iná ti gbà bóyá bíi ká sọ pé sawmill iná yẹn pọ̀ tó lágbára gan ìyẹn kan. màá wá sọ eléyìí tí wọ́n ẹ máa bá mi ká lọ. àwọn ará ìlú wọn ti ń sọ̀rọ̀ torí pé igi gbogbo mẹ́gùn lójú rabaraba ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tají. àwọn títí ń tòògbé tẹ́lẹ̀ wọ́n ti ń jí. àwọn ará ìlú wọn ti ń sọ̀rọ̀. rabaraba ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń jẹ́ káwọn èèyàn jí ó ti ń jẹ́ káwọn èèyàn tají. àwọn aráàlú gan ti ń dìde wọ́n ti ń sọ ọ̀rọ̀ tí ẹ bá mi gbọ́ ètò yìí lọ. wípé igi gbogbo mẹ́gùn lójú òkèèrè láti ń lọ ọ́. òkèèrè láti ń lọ ọ́. ológbó kan ni wọ́n ta agbami òṣèlú ó sì yẹ kí a fi tó ẹ̀yin aráàlú létí. èyí tí ọ̀rọ̀ tó ń lọ tá a fẹ́ fi tó létí láàárọ̀ inú mo fẹ́ kí a farabalẹ̀ láti gbọ́
olóbó náà dáadáa láti ẹnu àwọn láńlọ́ọ̀dù àdúgbò kan ní àkóbọ̀ wọ́n ń pe ibẹ̀ ní eléwúro harmony quarters kí ni ń ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ rèé o. ẹ káàlẹ́ o aláàjì ẹsẹ̀ wọn kú sẹ́nà náà ó ní ìdí pàtàkì tí a fẹ́ sọ jẹ́kẹ̀ wà nípa ọ̀rọ̀ yìí. ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ ohun ẹni tí ó ń sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yẹ́sì ẹ jọ̀ọ́ tó bá yẹ pé ń gbọ́ eléyìí tó ẹni tó ṣe ń sọ̀rọ̀ yìí ohun tí mo fẹ́ ká ẹ gbọ́ gangan leléyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yẹ́sì. ibi tí ọ̀rọ̀ bá dé ibi tí wọ́n bá dé èyí náà lè mọ̀ pẹ̀lú tí àwa àti. ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀ kó tó di pé mò ń gbé lọ kó má di pé àgbọ̀ ẹ bá wa láòdù ẹ bá mi tẹ yẹ́sì tó bá yẹ pé ẹ ń gbọ́ kínníkínní. ẹ bá mi tẹ yes tẹ bá ń gbọ́ ètò mi tẹ bá ń gbọ́ ẹ bá mi tẹ yes. àwọn ọlọ́pàá jọ ń sọ ní ọjọ́ fúngbà kan díẹ̀ lónìí láti rí ní àdúgbò yẹn ní ọ̀dọ̀ wa ní àdúgbò tí mo jẹ́ secretary tí mo jẹ́ secretary tí mo sì jẹ́ chairman ní security mo sì ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. now ó ti pẹ́ tí a ti ń gbọ́. ṣé ẹ ń gbọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà jẹnẹrétọ̀ mẹkaníò òun la máa ń gbọ́ ń bẹ̀ láàárọ̀ lọ́sàn-án lóru 24/7 òun ló máa wà ń bẹ̀ àkọ́bẹ̀ ara sí àjára kún akànfà òyìn gbàbẹ̀ ni. nígbà táwa rí i pé ọmọ tí tó ti ń lọ tó ti ń pẹ́ tá pé àwọn ìbá yìí táwa gbọ́ information wípé àwọn òyìnbó ní máa wá síbẹ̀ lóru lálẹ́ àwa síbẹ̀ à ń láti kan gate àkàn gate several times àwọn bọ́ọ̀sì ò kì í jáde sí wa a tún padà lọ ara àwọn tó wá ń gbé tájọ tó wà ní àbá tó very close to that àwọn gbà tí wọn bá ní phone number rẹ̀ wọn kì í dá lóhùn ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n ń gbé bí wọ́n ní ok adákẹ́ àṣẹ anything àgbò pé ìyẹn ti lọ pé a sì tún wọn bò nígbà tí ọ̀rọ̀ ti Bódìjà wá ṣẹlẹ̀ àwa rí i pé ọ̀ràn mọ́ nílé yìí àárín náà láti. tẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín tó wà níbẹ̀ káàkiri tẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín káàkiri ilẹ̀ Yorùbá ẹ nídìí àti ṣe ètò yìí kó lọ fà kí wọ́n lè gbọ́ sétí n tó ń ṣẹlẹ̀ níbẹ̀. jáde níbẹ̀ wọn wọlé wọn jáde mìkánò sì ń ṣiṣẹ́ 24/7 how come so lọ́ọ̀yà wa kọ lẹ́tà yẹn a máa sẹ́ndẹ̀ sí i wọ́n wá kọ lẹ́tà sí DPO wọ́n kọ lẹ́tà sí commissioner of police a dispatch lẹ́tà DPO a dispatch ẹ̀ fún ní ọjọ́ Thursday yìí àwa lẹ́tà ti TP nígbà tá a débẹ̀ ọlọ́pàá yẹn láti dá wa padà wípé arọ́ǹgì nípa bá a ṣe pèsèǹtì lẹ́tà wa wípé a gbọ́dọ̀ kọ lẹ́tà sí CP ni káwa kọ́pì DPO kì í ṣe pé a kọ lẹ́tà sí DPO a wà lọ kọ pé lẹ́tà CP pé kọ́pì CP pé CP lọ̀gá CP là á address lẹ́tà sí tí a wà sọ pé a kọ́pì DPO for that òun ò lè gba lẹ́tà lọ́wọ́ wa ká lọ represent as at that time ọlọ́pàá Tàkúbọ̀ ti gba lẹ́tà lọ́wọ́ wa so àwa agree lórí pé nígbà wo ni wọ́n á agree pé ok àwọn lọ wo ilé yẹn láti lọ pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti wá wo ohun tó bẹ nínú ilé ní àná àjọ agree pé tó bá di lónìí ta ní landlord meeting pé ká wá wo ibẹ̀ nígbà tí a lọ sí ọlọ́pàá police station ní Tàkúbọ̀ wọ́n wá fi ọlọ́pàá wọ́n fi tẹ̀lé wa DCO àti àwọn ọlọ́pàá kan wọ́n fi tẹ̀lé wa nígbà tá a débẹ̀ tá a mọ̀ dípò ilé yìí àwọn náà mọ̀ pé tójú àwọn rí kí wọ́n tó rí géètì yẹn a wà ńbẹ̀ for more than 30 minutes tá à ń gbá géètì pẹ̀lú bá a ṣe ń gbá tó kò sẹ́ni tó ẹ sí wa a dẹ̀ mọ̀ pé jẹnẹrétọ̀ sì ń dún abẹ́ wa gbà wá ní so pẹ̀lú agídí tá a sábẹ̀rẹ̀ sí ní gbá géètì ọ̀pọ̀ yìí wà force láti jáde sí bọ̀wọ́ kan wà force láti jáde sí wa ó jáde sí wa ta ló ń gbé bí ọlọ́pàá introduce àwọn pé àwọn làwọn ọlọ́pàá pé láti bí nǹkan kan pé àwọn láti Àkóbọ̀ pé kí wọ́n tẹ̀lé àwọn wá sí àwọn fẹ́ rí wọn ní police station ọwọ́ ájú pé kí wọ́n fẹ́ rí wọn sí sọ̀rọ̀ kí ni òun ṣe òun kọ́ mi ti kí àwọn kí ni argument wọ́n inter realize pé this particular. ẹjọ́ ẹ̀yin ìyá mi bàbá mi ṣé ẹ̀ ń bá mi ká lọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kálukú máa pè wọlé láti mọ tó ń ṣẹlẹ̀ gangan lọ̀rọ̀ yìí tẹ́ máa sọ ìrònú yín mo dẹ̀rọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko ẹ bá mi subscribe sí YouTube channel mi ó wà ń bẹ̀ àánú Ọlọ́run ó máa dé bá gbogbo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run
ẹ máa bá mi ká lọ. Bọ̀ ìtọ́jáde sí wa yìí. Ó ń claim during the time tí wọ́n interrogated. Ó ń claim pé Nigerian lòun pé Nupe ó ní òun. But the way the boy is a no or Jomanian. But nobody agree. Àmọ́ tó máa ń lé ẹ̀. Ẹ gbọ́ o. Ó jọ àwọn Malians, Mali ni wọ́n sọ o, bọ̀nú pélú lòun ti wá. Wọ́n ṣàmú lọ sí police station. Wọlé ọlọ́pàá wọlé. Ẹni gate ní gbogbo àti sọ̀rọ̀ báyìí. Wọ́n ṣàtú, wọ́n rọ̀ wọ́n tù, wọ́n mú lọ. Àwọn méjì, we went to the police station, Agbowo police station. When we came, nígbà táwa débẹ̀, DPO didn't follow us. Ẹni tó wá tẹ̀lé wa, DCO ló gbólé wa. Kí DPO wá ń bẹ̀rẹ̀ sí investigate pé iṣẹ́ wo ló ń ṣe? Ó ní mining. Ó ní òun going to mining. DPO wá ọ̀ràn lélẹ́yìí o. Tó ẹ gbọ́dọ̀ mine. Ẹ gbọ́, ṣé ẹ gbọ́n tí DPO ṣe? Ìgbà tó yá gan apá wọn ò fẹ́ ka. Ibi tó le dé tí ẹ ń bá lọ ẹ farabalẹ̀ gbọ́ torí wípé níṣe wọn ò fẹ́ kí àwọn ẹni yìí ṣe kámẹ́rà. Níbẹ̀ páwọn ọlọ́pàá nìkan ló lè ṣe. Ọ̀rọ̀ tá a dẹ̀ wà yìí gbogbo àgbáyé ló nídìí ẹ̀. Torí wọ́n mọ̀ pé ọwọ́ àwọn àgbààgbà kọ̀ọ̀kan máa wà níbẹ̀. Torí pé ó fẹ́ bọ́ máwọn ọlọ́pàá lọ́wọ́ díẹ̀ ló kù. Bẹ́ẹ̀ ni wípé tó ẹ pé ọ̀rọ̀ mining lélẹ́yìí. A jẹ́ pé kì í ṣe nǹkan tí òun ó dùn lọ́fíìsì òun tó ń wò. Àwọn ẹni tí ò bá mọ tí wọ́n ń pè mining wọ́n lè fi produce pẹ̀lú àwọn nǹkan kan tí wọ́n fi ṣe bọ́ǹbù àdá olóró. Bẹ́ẹ̀ náà ni mining yìí wọ́n fi ń ṣe wọ́n fi ń fọ́ àpáta pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá mix. Òun náà ni tí wọ́n fi ń fọ́ àpáta bó ṣe le tó ṣé kò ní fọ́ gbogbo ìlú, kò ní pa èèyàn. Mo kí màmá mi Mrs. Jọkẹ́ Bọ́dúnrìn, mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ farabalẹ̀ máa bá mi ká lọ. Láti gbéra àwọn wọn lọ arrange mọ́tò wọn náà wọ́n tó gbé padà pẹ̀lú DPO every àtàwọn ọlọ́pàá tí wọ́n wà fún ní hàn. Wọ́n wà force wọ́n bí léèrè kí wọ́n tó wọnú ilé ẹ̀ pé kí ló wà nínú ilé ẹ̀ ó ní nǹkan táwọn fi máa ń ṣe mining. Wọn làwọn bẹ pé bàtíríà táwọn máa fi ń tẹ̀sí mining materials. Ok, àwọn olè jọ ń ṣe ọlá mẹ́ta ẹnì kẹta dà ó ní kò sí lé ó láwọn méjì làwọn available. Kí ló tún wà bẹ́ẹ̀ kọ́ jẹ́wọ́ o ó ní ẹni tó wà bẹ́ẹ̀ náà ní pẹ́pẹ́. So wọ́n á fún ní full search warrant wọ́n ní ká lọ. Àwa débẹ̀ nígbà tá a débi tí wọ́n ti báyìí ẹ máa rí fọ́tò. Nígbà tá a débẹ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yẹn àwọn ń rìkọ́ọ̀dù gbogbo fídíò yẹn but they said no àwa àgbọ̀dọ̀ rìkọ́ọ̀dù ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ pé àwọn làwọn ní access pé àwọn community àní access pé àní access láti wù pé àní láti ṣe gbọ́ o gbogbo àlárí bẹ́ẹ̀. Food mining laboratory ò ń sọ̀rọ̀ 100 million ní. Tí ẹ bá ṣe pé nǹkan kan wà ń bẹ̀ how come kí ni wọ́n fẹ́ jẹ́ kí mídíà rí láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ débi pé ẹ fẹ́ kí wọ́n rẹ́kọ̀dù tó ń ṣẹlẹ̀ níbẹ̀ torí wọ́n mọ̀ pé ọwọ́ àwọn kan wà ń bẹ̀ torí ọlọ́pàá wọ́n mọṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n mọṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ mọ òótọ́ bọ̀ wọ́n ní sọ ọ́ tẹ́ máa ní ẹ̀yin nìkan lẹ ní láti àti fídíò níbẹ̀ tí wọn ò ní gbé sórí afẹ́fẹ́ tó bá ti ń jẹ́ nǹkan àwọn ará bíbù tó bá máa wọn ará bí níṣẹ́ náà kọjú wọn sẹ́yìn wọ́n máa láwọn ìtàbí bọ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá wọn kọjú wọn síwájú kí gbogbo ayé rí gbọ́n bá àrẹ́sì wọn náà ìṣẹ́jú kẹ́tọ́ wò kílẹ̀ tó sú wọn á rìlíìsì wọn torí wọn á ti pè látòkè ẹ máa bá mi ká lọ. Mẹ́ẹ̀ ti ń bẹ nínú ẹ̀ bílíọ̀nù kò sọ̀rọ̀ mílíọ̀nù tí wọ́n wọ bílíọ̀nù of naira. Nígbà tí wọ́n wá dé tí bọ̀wọ́ yẹn wá rí tó dé ọ̀lọ́gá bíbí ó confam pé agbára àwọn ò lè kọ́ ilé yìí àwọn lọ. So wọ́n ń bọ̀bọ́ yẹn wọ́n á mú lọ eventually. Àwa wá yìí sì ti pé àṣà dúró pa síbẹ̀. Àwa yìí sì ti pé àgbẹ̀pọ̀ pé a fẹ́ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a débẹ̀. Àwọn bọ̀bọ́ yẹn méjèèjì tí wọ́n kó àwọn darapọ̀ àwọn situation wọ́n kó díẹ̀ lára àwọn tí wọ́n kó tí wọ́n rí kó nínú wọn rí kó. Àwa náà wá ń fi ọgbọ́n bí wọ́n ṣe ń wọ yàrá kọ̀ọ̀kan building two flats ní a particular flat ni wọ́n equip pẹ̀lú sophisticated machine àti AC. Ẹ gbọ́ o ẹ gbọ́ kẹfà balẹ̀ gbọ́ dáadáa gbogbo nǹkan tó láwọn bá nu room. Àwa àgbọ̀dọ̀ rìkọ́dẹ̀
wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjá pé àwọn làwọn ní access pé àwọn community à ní access pé à ní access láti pé à ní láti fídíò rẹ̀ bọ̀tá gbogbo alárí bẹ́ẹ̀. Food mining laboratory kò ń sọ̀rọ̀ 100 million ní equipment ń bẹ nínú ẹ̀ billion kò sọ̀rọ̀ million tí wọ́n wọ billion of naira. Nígbà tí wọ́n wá dé tí bọ̀bọ́ yẹn wá rí tó dé ọ̀lọ́gá bíbí ó confam pé agbára àwọn ò lè kọ́ eléyìí àwọn lọ so wọ́n ń bọ̀bọ́ yẹn wọ́n á mú lọ eventually. Àwa wá yìí sì ti pé àṣà dùn pa síbẹ̀ àwa yìí sì ti pé àgbẹ̀pọ̀ pé a fẹ́ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a débẹ̀. Àwọn bọ̀bọ́ yẹn méjèèjì tí wọ́n kó àwọn darapọ̀ àwọn situation wọ́n kó díẹ̀ lára àwọn tí wọ́n kó tí wọ́n rí kó nínú wọn rí kó. Àwa náà wá ń fi ọgbọ́n bí wọ́n ṣe ń wọ yàrá kọ̀ọ̀kan àwọn antibọ́ọ̀bù gbogbo wọn ni wọ́n wá síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ta wu gbogbo everything. In conclusion wọ́n wá ní antibọ́ọ̀bù pé kò sí bọ́ọ̀bù tó lè pa ara níbẹ̀ pé bọ̀ gbogbo material ti mẹ́bí àwọn ó take sample wọ́n lọ investigate níbẹ̀. Now àwọn wà bí wọ́n lérè pé ta ló fún wọn ní authority àwọn á ní pé pẹ̀lú bọ́ọ̀sì lọ ọlọ́pàá ló pa síbẹ̀. Wọ́n yìí sì sì pé àgbẹ̀pọ̀ pé a fẹ́ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a débẹ̀. Àwọn bọ̀bọ́ yẹn méjèèjì tí wọ́n kó àwọn darapọ̀ àwọn situation wọ́n kó díẹ̀ lára àwọn tí wọ́n rí kó nínú wọn rí kó. Àwa náà wá ń fi ọgbọ́n bí wọ́n ṣe ń wọ yàrá kọ̀ọ̀kan building two flats ní a particular flat. Ìjọba mi ṣe ètò yìí àwọn kankan wá pọn ìjọ tó lọ ẹ bá mi ṣe ètò yìí. Àgbọ̀rọ̀ tẹ́gì nǹkan níbẹ̀ àwọn nìkan ní access. Fúnra wọn ní mọ̀ pé Chinese ló ní kọ́mù yẹn. Àwọn antibọ́ọ̀bù gbogbo wọn ni wọ́n wá síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ta wu gbogbo everything. In conclusion wọ́n wá ní antibọ́ọ̀bù pé kò sí bọ́ọ̀bù tó lè pa ara níbẹ̀ pé bọ̀ gbogbo material ti mẹ́bí àwọn ó take sample wọ́n lọ investigate níbẹ̀. Now àwọn wà bí wọ́n lérè pé ta ló fún wọn ní authority wọ́n ní ta lọ̀gá wọn láwọn lọ́gà wọn disclose ọ̀gá wọn fún wa wọ́n ní wọ́n fi àwọn síbí ni ta ní ọ̀gá wọn kí ni wọ́n ń ṣe wọ́n ní àwọn làwọn àwọn tí ń bá mine materials minerals tí ń bá mine àwọn làwọn ń ṣe test fún. It is a big company owned by a Chinese. Federal government of Nigeria cannot tell us pé that company gidi ni nínú létà ń gbé pé it's not owned by because fúnra àwọn sójà àti ló gbé jáde tó bá wọn níjẹ pé what these people are doing pé they cannot do it ní China. So along the line àwọn ọlọ́pàá àtọ́ that team of pilopẹ the team of investigation tó wá investigation tó wá àwọn sọ pé okay àwọn ti confam gbogbo sọ ẹgbẹ́ àtàwọn gbogbo lè kò sí nílẹ̀ jọ bọ́ọ̀bù ń bẹ́ o ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń ta AC so as it is now àwọn ní láti gba materials yẹn àwọn lọ test fún. Náà ta ló fún wọn ní lancet pé kẹ́ máa operate company ní residential area ládùúgbò nínú àdúgbò wọn aláwọ àwọn àṣẹ kankan. Ok tó yẹ pé ọmọ ní tí wọ́n bí wọ́n fún wọn ní asset line lancet láti lè operate mining laboratory kí ló fún ṣé wọ́n tún wá fún wọn ní lancet pé ládùúgbò yìí ni kí wọ́n ti máa operate laboratory residential area àwọn á ní ọlọ́pàá á ní nígbà tí wọ́n bá investigate bóyá sójà bóyá àwọn lọ́ọ̀yà ń bẹ ní lọ́dọ̀ federal government tí yóò sọ fún àwọn wípé bóyá wọ́n lè operate ní residential area pé but equipment ń bẹ ń bì yìí o kò ń ṣe bọ́ǹbù pé but AC gbọ́dọ̀ mọ̀ wà ń bẹ̀ 24/7 ẹ̀gbọ́n that kind of the team tí wọ́n wá wọ́n agree lórí ara wọn. àwọn pé ẹ̀jẹ̀ ká tẹ̀kì díẹ̀ kílókọ̀ rẹ̀ àwọn kan sọ pé káwọn jẹ́ àwọn tẹ̀kẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí disagreement wà lára àwọn tó fún anẹ́rẹ̀. wọ́n máa sọ̀rọ̀ sáárín yẹn o wọ́n tẹ̀kì. ṣé ẹ rí ọ̀rọ̀ yìí àwọn àmì náà lọ àwọn ẹni tó mọ̀ nípa nǹkan ìyẹ̀wò náà lọ síbẹ̀ gbogbo àwọn tẹ́rí yìí kí ló fa àríyànjiyàn láàrin wọn torí pé ó yé wọ́n dẹ̀ mọ̀ sí ẹ̀yìn dáadáa wọ́n mọ̀ túmọ̀ tó ń ṣẹlẹ̀ bọ̀ wọ́n tan àwọn èèyàn láti fi ọkàn wọn balẹ̀ pé kò ní séwu kí ló lè mú nǹkan tá a lè tan èsì sí ibi tí bọ́ǹbù bá wà ibi ò gbúdọ̀ yìí tì lọ títí ibi tí kẹ́míkà bọ́ǹbù bá wà ibi ò gbúdọ̀ yìí tì lọ títí even nǹkan tó bá ń vibrate kò gbúdọ̀ wà níbẹ̀
ibi tí wọ́n bá ti ń produce bọ́n wọn kì í lo fóònù ó níbi tí wọ́n máa ń wà. gbogbo àwọn nǹkan yìí ojú wo lẹ́yìn fi wò ó, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi nílé lóko tí mo fẹ́ kẹ́ ẹ pè wọlé kí ẹ mú ìmọ̀ràn ti yín wá láti jẹ́ pé kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ méjì mẹ́ta látara yín lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. ojú tẹ́ bá fi wò lọ́dọ̀ yín, torí àti fi nọ́mbà wa sórí agbègbè wa láti pe WhatsApp nọ́mbà wa wọlé, àgbẹ̀ bá wa dá sí ètò yìí torí tó ń ṣẹlẹ̀ yìí igi gogoro má gún mi lójú, àtòkèrè láti ń kìlọ̀ rẹ̀. ẹ gbọ́, ọ̀rọ̀ yìí ò ṣe kò gbójú bọ̀rọ̀, kò ṣe fi ojú tẹ́ńbẹ́tẹ́lú wò, kò ṣe fi ọwọ́ tẹ́ńbẹ́lú mú. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde, gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ dìde. ọ̀rọ̀ yìí dùgbẹ̀dùgbẹ̀ ni, ẹ rí i pé mo ti sọ rí, a tó jábọ̀ nǹkan tó ti mì tó ti di pé ó ti fẹ́ bọ́lẹ̀ ni, tó bá ṣẹlẹ̀ tán gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àkíyèsí ńlá ni fún gbogbo wa. ẹ bá mi pè kẹ́ ẹ bá mi dá sí ètò before ká tó fi ètò yìí rọ̀ síbi tá a fẹ́ fi rọ̀ sí, nítorí pé ọ̀rọ̀ ó ṣe pàtàkì fún gbogbo wa nílé ló. a ní ìdí àti tètè ṣiṣẹ́ lé lórí. ẹ̀yin ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu, mo mọ̀ pé ẹ mọ̀ tẹ́ ń ṣe dáadáa, mo dẹ̀ mọ̀ pé ó yé yín dáadáa. ẹ kú iṣẹ́ takuntakun níbi tẹ́ ẹ ti ń ṣe é. ẹ má wo ọ̀rọ̀ yìí níran o, ẹ má wo ọ̀rọ̀ yìí ní ìran, nítorí pé ẹ rántí pé ilé tí ẹ ti jáde ni, ẹ màmá jẹ́ kó bàjẹ́. gbogbo àwọn tí wọ́n ń gbà láyè, àwọn àjòjì tí wọ́n fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́, wọn fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ìlú tiwọn. wọ́n ní access ní bíbà yìí láti wọ̀lú wá, ẹlòmíì kò ní green card, ẹlòmíì kọ̀rọ̀ ló bá wọlé, ẹlòmíì ò ní access àti máa gbénú ìlú wa yìí, ó dẹ̀ ń access, ó dẹ̀ ń produce nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú ìlú. ọ̀pọ̀lọpọ̀ many country ní Nàìjíríà tó jẹ́ China country àbí Arab country, ẹ lọ ṣèwádìí, kò sí èyí tí ó fi bẹ́ẹ̀ kí ló ń jẹ́, kò sí, ó lójú èyí tó ní license. àwọn èyí tó òyìnbó tó tún ṣiṣẹ́ ń bẹ̀, ó lójú èyí tó níwèé ìgbélú àti máa gbélú inú ìlú wa. ìgbà tó yẹ pé tajá tẹran òun ló wọlú ìlú wa tí a ní àmójútó bó ti yẹ ká ṣe mú un tó, òun ní gbogbo ẹ̀ tí ń rí rúdurùdu tó ń rí rádaràda. gbogbo àwọn àkíyèsí yìí ló ṣe pàtàkì fún wa láti mójútó, torí pé a kàn lè dákẹ́ ká má lè sọ̀rọ̀ lórí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri yìí fábàdà. torí ẹ̀ ojú tẹ́ bá fi wò ó, ẹ bá mi pè wọlé sórí àwọn nọ́mbà tí mo pín sórí ètò láti rí i pé kájọ gbé yẹ̀wò. ǹjẹ́ báwo ló ṣe rí lọ́dọ̀ yín, ìhà wo ló kọ sí yín tó fi jẹ́ pé àwọn àjòjì ń wá sínú ìlú wa, àjàjà ilẹ̀ Yorùbá gangan, láti wá máa kó ọrọ̀ tó wà ń bẹ̀, láti máa fi méke owó, láti máa sẹ́ǹdì ẹ̀ lọ sí ìlú wọn. gbogbo nǹkan tó yẹ kẹ́yìn fi produce nǹkan, òun làwọn kan kó pẹ̀lú owó bìtìbìtì, pẹ̀lú owó ribiribi. kò yé mi o, ẹ̀yin àgbààgbà tẹ́ẹ̀dẹ̀ wá ń díẹ̀, torí kò sí bó ṣe lè kó ṣe lè jẹ́, ẹ mọ̀ náà ni. tí òyìnbó kan bá wá sọ́dọ̀ yín tó bá lóun fẹ́ ralẹ̀, ẹ gbọ́, ẹ ṣèwádìí dáadáa, kí ló dé tó fi mú bẹ̀ yẹn àbí agbègbè yẹn. òyìnbó máa insist lórí agbègbè yẹn gangan, níbi ilẹ̀ yẹn wọ́n kọ́lé lé lórí. tó bá kọ́lé lé lórí, ẹ ní mọ bí wọ́n ṣe ń wa nǹkan tó wà nínú ilẹ̀ náà, torí pé wọ́n ti ṣe tẹ́ẹ̀sì ẹ̀. gbogbo nǹkan yìí náà fi gbọ́n jù wá lọ.
a wá ń ta nǹkan ní wa à ń ba àwọn nǹkan tá a ní jẹ́ tí wọ́n bá ti fún wa ní kọ́bọ̀ sílẹ̀ tí wọ́n bá ti ń fún wa ara wa ò wá ní balẹ̀ torí gbogbo àwọn nǹkan yìí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ nígbà tí ń bá lọ kò dẹ̀ yẹ ká dákẹ́ báyìí ká là ń wòran. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ti kọjá tó jẹ́ pé àjọ dákẹ́ tá a máa láwọn wòran lé lórí àfi ká ṣe kí ni o ká sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ yìí lágbára ó ṣe pàtàkì débi pé a lè dákẹ́ ká wòran bẹ́ẹ̀ là ó ṣe wọ̀. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko àfi kí ẹ jẹ́ kájọ pín kájọ sọ̀rọ̀ yìí bó bá ṣe ká sọ. ẹ má jẹ́ ká dákẹ́ o ẹ má jẹ́ ká fi ojú ré kúrò ẹ jẹ́ bá mi pín. tọ́ èmi ọmọ yín náà ní orí adé adébọ́lá ike àlùkà tí ẹ mọ̀ sí àfọ̀njá tv. Aluka. Hello. Hello. Hello sir. Ẹ pè ń padà mú wa lórí ètò. So ọ̀rọ̀ tí mò ń sọ ó yé yín dáadáa. Màá fi àdàgbà ètò lórí agbègbè rọ̀ báyìí. À jẹ́ kó yé gbogbo wa nítorí pé ẹ má jẹ́ ká fi ọwọ́ lẹ́rán ká sùn fọnfọn ká tàkàkà bó ṣe wù wá o. Kò sóorun o kò sóorun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi ẹ bá mi subscribe sí YouTube wa and again ẹ lè ní ìpolówó 2 sí 3 tí ẹ bá fẹ́ polówó ẹ lè pè wá kẹ́ ẹ kàn sí wa àbí ẹ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wa torí kò sẹ́ni tó mọ̀ sọ tán àbí lórí àwọn nǹkan tá a gbé síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí àwọn issue níbi ìforípamọ́sí ẹ kàn sí wa lórí WhatsApp wa ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ ọlọ́run ọba láàánú á máa bá mi wà pẹ̀lú yín orí ọlọ́run àánú ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ní ṣubú dànù nígbà gbogbo ọwọ́ yín méjì tẹ́ fi ń gbàdúrà bẹ́ẹ̀ ni ẹ ní fi gbọ́mọ sí ẹ máa lọ sókè ni pẹ̀lú àṣẹ ọlọ́run a tún máa pàdé láì bẹ́ẹ̀ ni tọ́ ó dìgbà kan náà.